A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Lánàá ni àkànṣe ilé-ẹjọ́ pàtàkì fún iléeṣẹ́ ológun tó fìkàlẹ̀ sí ìlú Àbújá fi ẹ̀sùn ìwà ìbàjẹ́ kan adarí iléeṣẹ́ àtijọ́ sí Nigeria Army Properties Limited, Ọ̀gágun Umar Mohammed, bí ó ti rán an lọ sí ẹ̀wọ̀n ọdún 7. Bákan náà ni kóòtù ológun yìí pàṣẹ kí Mohammed san owó tí iye rẹ̀ jẹ́ $2,178,900 fún Army Properties àti NAPL. Ẹ̀sùn oníkókó 18 ni wọ́n fi kan Mohammed, lára rẹ̀ ni yíyíwèé, ìṣòwò kúmọkùmọ àti ìpàdé àmọ̀pọ̀. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó bẹ̀bẹ̀ wípé òun kò jẹ̀bi sí gbogbo ẹ̀sùn, adájọ́ rí i wípé ó jẹ̀bi ẹ̀sùn 14. Nígbà tí ó gbé ìdájọ́ kalẹ̀ ní àná, ìgbìmọ̀ adájọ́ ẹlẹ́ni 8 tí Ọ̀gágun James Miyam darí rán an ní ẹ̀wọ̀n ọdún 5 lórí ẹ̀sùn kan bí ó ti pàṣẹ wípé kí ó dá $1,045,400 padà fún Nigeria Army Properties Limited. Bákan náà ni ó jẹ̀bi ẹ̀sùn kejì pẹ̀lú ẹ̀wọ̀n ọdún 5 àti sísan $480,000 fún NAPL. Bẹ́ẹ̀ ni ó ṣe lórí ọ̀kọ̀ọ̀kan àwọn ẹ̀sùn yìí. Nígbà tí agbẹjọ́rò rẹ̀ ń fèsì, àgbà amòfin Lékan Òjó rọ ilé-ẹjọ́ kí wọ́n fi oníbàárà rẹ̀ sí ọgbà ìwà àtúnṣe tí ó yàtọ̀ sí ọgbà ẹ̀wọ̀n ti ológun, ṣùgbọ́n adájọ́ kọ̀ jálẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun Adémọ́lá Adélékè ti ṣe àdínkù sí òfin kónílé-ó-gbélé oníwákàtí 24 tí wọ́n pàṣẹ rẹ̀ fún agbègbè Ifọ̀n àti Ìlobù látàrí ìjà ilẹ̀ tí ó ń wáyé láàrin ìlú méjèèjì. Òfin ọ̀hún ti di wákàtí 12 báyìí. Èyí ń wáyé lẹ́yìn tí ìjọba ìpínlẹ̀ ṣe àkíyèsí àlàáfíà àti ìrẹ́pọ̀ láàrin ìlú méjèèjì lẹ́yìn ìjà ilẹ̀ tó wáyé. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde tí Kọmíṣánná fún Ìròyìn àti Ìdánilẹ́kọ̀ọ́ Kọ́lápọ̀ Álímì bu ọwọ́ lù ní àná, ìgbésẹ̀ gómìnà yìí wáyé lẹ́yìn àdéhùn àlàáfíà tí àwọn ìlú wọ̀nyí bu ọwọ́ lù ní ìjọba ìbílẹ̀ Òròlù àti Ìrépọdùn. Àdéhùn yìí pé àwọn wọ̀nyí kí wọ́n ti idà wọn bọ apó kí àlàáfíà lè jọba. Gẹ́gẹ́ bí àfihàn àtẹ̀jáde, ó ní inú gómìnà dùn sí àyípadà tó ń dé sí ìlú méjèèjì. Fún ìdí èyí ni aláṣẹ àti olórí aláàbò Gómìnà Adémọ́lá Adélékè ṣe àdínkù sí wákàtí òfin kónílé-ó-gbélé bẹ̀rẹ̀ láti aago 6 òwúrọ̀ títí di aago 6 ìrọ̀lẹ́, bí ó ṣe fi ìkìlọ̀ ránṣẹ́ sí ẹnikẹ́ni tí wọ́n bá rí gbámú wípé ó mọ̀ọ́mọ̀ tàbí kò mọ̀ọ́mọ̀ fẹ́ dá wàhálà sílẹ̀ yóò fojú winá òfin. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Àwọn adarí ọ̀dọ́ ẹkùn gúúsù ìlà oòrùn South East Youth Leaders ti rọ Ààrẹ Bọ́lá Tinubu kí ó bá wọn yọ̀ǹda adarí ajìjàǹgbara fún ilẹ̀ Biafra IPOB Nnamdi Kanu kúrò nínú àhámọ́ láì lo ṣùgbọ́n, bí ìjọba ilẹ̀ Benin ṣe yọ̀ǹda ajìjàǹgbara fún ilẹ̀ Yorùbá Sunday Adéyẹmọ tí gbogbo ènìyàn mọ̀ sí Ìgbòho. Àjọ yìí ṣàlàyé wípé bí Ìgbòho ṣe jẹ́ ajìjàǹgbara ni Kanu náà jẹ́ ajìjàǹgbara. Ìdí nìyí tí wọ́n fi sí àhámọ́ gẹ́gẹ́ bí Ìgbòho náà ṣe ń jà fún ilẹ̀ Yorùbá. Nínú àtẹ̀jáde tí ààrẹ ẹgbẹ́ Goodluck Ibem bu ọwọ́ lù ní àjọ yìí ti sọ wípé àwọn mọ̀ wípé ìjọba àpapọ̀ kó ipa pàtàkì nínú yíyọ̀ǹda Ìgbòho kúrò ní ilẹ̀ olómìnira Benin. Àwọn ọ̀dọ́ yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé yóò yọrí sí ojú ìṣáájú bí ìjọba àpapọ̀ bá ran Sunday lọ́wọ́ fi Kanu tí í ṣe ajìjàǹgbara bíi Sunday sílẹ̀. Jíjà fún òmìnira kì í ṣe ẹ̀ṣẹ̀ lábẹ́ òfin, ó jẹ́ ẹ̀tọ́ fún ọmọ orílẹ̀-èdè tí ó bá rí i wípé ìṣèjọba kò tẹ́ òun lọ́rùn. Wọ́n ní ètò ààbò tó mẹ́hẹ ní ẹkùn gúúsù ìlà oòrùn ń wáyé látàrí bí wọ́n ṣe fi Kanu sí àhámọ́ ní ọ̀nà tí kò bá òfin mu àti bí wọ́n ṣe ya àwọn ará ẹkùn gúúsù sọ́tọ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Afeez Gbàdàmọ́sí ẹni ọdún 38 ni ó káwọ́ pọ̀nyìn rojọ́ lánàá níwájú ilé-ẹjọ́ tó ń gbọ́ awuyewuye lórí ẹ̀sùn ìfipábánilò Sexual Offences and Domestic Violence Court ní ìlú Ìkẹjà, ìpínlẹ̀ Èkó, lórí ẹ̀sùn wípé
ó ń hu ìwà àìtọ́ pẹ̀lú àwọn ọmọdékùnrin rẹ̀ méjì tí ọjọ́ orí wọn wà ní 3 àti 7. Ẹ̀sùn oníkókó 4 tí ó dá lórí ìbálòpọ̀ àti ìwà àìtọ́ ni ìjọba ìpínlẹ̀ Èkó fi kàn án. Agbẹjọ́rò fún ìjọba ìpínlẹ̀ Èkó, Abímbọ́lá Abọ́ládé, sọ fún ilé-ẹjọ́ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé láàárín ọdún 2021 àti 2022. Ó ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún wáyé ní ìyànà Múdà, agbègbè Agric, Ìkòròdú, ìpínlẹ̀ Èkó. Abọ́ládé sọ fún adájọ́ Abíọ́lá Ṣọládòyè wípé afẹ̀sùnkàn hu ìwà àìtọ́ nípa títí ọwọ́ bọ fùrọ̀ àwọn ọmọdé yìí. Bákan náà ni ó ṣe àfisùn wípé a máa fi ọwọ́ pa nǹkan ọmọkùnrin wọn, tẹ̀ wọ́n nídìí. Pabambarì ibẹ̀ ni a mú kí àwọn ọmọ wọ̀nyí máa wò ó nígbà tí ó bá ní àjọṣepọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀. Èyí sì lòdì sófin ẹsẹ̀ 261 àti 264 nínú Ìwé Òfin Ìwà Ọ̀daràn Ìpínlẹ̀ Èkó fún ọdún 2015. Ṣùgbọ́n afẹ̀sùnkàn ní òun kò jẹ̀bi ẹ̀sùn. Agbẹjọ́rò afẹ̀sùnkàn O.O. Ọládipúpọ̀ rọ ilé-ẹjọ́ kí ó yọ̀ǹda oníbàárà rẹ̀, ṣùgbọ́n adájọ́ Ṣọládòyè, kí ó tó sún ìgbẹ́jọ́ síwájú, pàṣẹ kí wọ́n fi afẹ̀sùnkàn sí ọgbà ìwà àtúnṣe ní Ìkòyí títí yóò fi mú àwọn ṣùgbọ́n rẹ̀ ṣẹ, kí ó tó wáá fi ìgbẹ́jọ́ sí 20 oṣù Kọkànlá ọdún 2023. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Ó tún ti ń rúgbó bọ̀ báyìí. Omíyalé mìíràn tún ti ń lérí láti dá wàhálà sílẹ̀ káàkiri orílẹ̀-èdè bí Ààrẹ Bọ́lá Tinubu ṣe darí ìgbésẹ̀ oníkánmọ́nkánmọ́ láti lè tètè gbógun ti omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Nínú àtẹ̀jáde amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ láti ọ́fíìsì igbákejì ààrẹ, Stanley Nkwọcha, ni ó ti sọ wípé ààrẹ ti yan gómìnà ìpínlẹ̀ Kogi Yahaya Bello gẹ́gẹ́ bí alága ìgbìmọ̀ ọ̀hún. Gẹ́gẹ́ bí àtẹ̀jáde, ìgbìmọ̀ yìí yóò ṣe àgbékalẹ̀ àwòrán tí yóò ní í ṣe pẹ̀lú àkọọ́lẹ̀ àbájáde ìwádìí ìgbìmọ̀ ìjọba lórí ọ̀rọ̀ àgbàrá ọdún 2022 àti gbogbo ohun tó ní í ṣe pẹ̀lú ìgbáradì. Igbákejì gómìnà ìpínlẹ̀ Akwa Ibom, Ekon Enyakehi, yóò jẹ́ igbákejì alága ìgbìmọ̀ tí wọ́n ń retí kí wọ́n ṣe àgbékalẹ̀ ìwádìí wọn láàárín ọjọ́ 7. Ìgbésẹ̀ yìí wáyé lẹ́yìn ìpàdé pàjáwìrì tí igbákejì ààrẹ Kashim Shettima darí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Nation tó jáde lónìí. Igbákejì ààrẹ ìjẹta àti olùdíje du ipò ààrẹ lábẹ́ òṣèlú People's Democratic Party (PDP) nínú ìdìbò ọdún yìí, Atiku Abubakar, ti dá àhesọ tí àwọn kan ń gbépò yí ẹnu nù lórí ìwé-ẹ̀rí fún ìwé mẹ́wàá rẹ̀. Nípasẹ̀ ọ̀kan lára àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ rẹ̀, Olóyè Délé Momodu, ni Atiku yànnàná awuyewuye lórí sàbùkẹ́ ìwé mẹ́wàá. Lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X tí a mọ̀ sí Twitter tẹ́lẹ̀, ni Atiku ti ṣàlàyé wípé ó pọn dandan kí òun ṣàlàyé lẹ́yìn tí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) fi ẹ̀sùn kàn án wípé ó ṣe àdàmọ̀dù ìwé-ẹ̀rí. Ó fìdí ẹ̀ múlẹ̀ wípé lára àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú APC ṣe ìbéèrè lórí ìdí tí Sodiq Abubakar ṣe wà lórí sàbùkẹ́ tí ó gbà lẹ́yìn ìwé mẹ́wàá, yàtọ̀ sí àwọn orúkọ tí ó wà nínú àwọn ìwé-ẹ̀rí tó kù. Ó ní òun lo Sadiq Abubakar láti fi jókòó ṣe ìdánwò WAEC. Lẹ́yìn ìdánwò ni ó lọ ṣe ìbúra sworn affidavit wípé òun yìí kan náà ló ń jẹ́ Atiku Abubakar. Ó ní òun lọ sí Ahmadu Bello University (ABU) pẹ̀lú orúkọ Atiku Abubakar. Òun sì jáwé olúborí nínú gbogbo ìdánwò pẹ̀lú orúkọ Atiku Abubakar. Ó fi kún un wípé àjọ Civil Service Commission gba òun síṣẹ́ custom gẹ́gẹ́ bí Atiku Abubakar. Kí ló wáá fa awuyewuye màgòmágó ìwé-ẹ̀rí? Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àjọ ará ìlú Civil Society Organization African Civil Society Forum (AFRISOF) ti ṣe ìkìlọ̀ lórí àbájáde ìyọninípò igbákejì gómìnà ìpínlẹ̀ Ondo, Lucky Ayédatiwa. Wọ́n ní ìgbésẹ̀ yìí lè mú ìfàsẹ́yìn bá àwọn ará ìpínlẹ̀. Bí wọ́n ti rọ ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Ondo kí wọ́n tẹ̀ ẹ́ jẹ́jẹ́, kí wọ́n sì tẹ̀lé ìlànà òfin yálà tí wọ́n fi ń ti ọwọ́ òṣèlú bọ̀ ọ́, ní èyí tí ó lè tàbùkù sí ìjọba tiwantiwa. Níbi ìpàdé pẹ̀lú àwọn akọ̀ròyìn tí ó wáyé lánàá ní ìlú Àbújá ni alága AFRISOF Dókítà Túnjí John Asaolu ti fi ẹ̀hónú rẹ̀ hàn sí ìgbésẹ̀ àwọn aṣòfin ìpínlẹ̀
láti yọ Ayédàtiwa nípò. Àṣàolú ṣe àpèjúwe awuyewuye yìí gẹ́gẹ́ bí èyí tí ó bani lọ́kàn jẹ́ bí ó ṣe jẹ́ wípé ilé agbára ni ó ti wá, tí ó ní í ṣe pẹ̀lú Gómìnà Rotimi Akeredolu, igbákejì rẹ̀ àti àwọn aṣòfin, bí ó ti ṣe ìkìlọ̀ wípé èyí lè mú ọkàn wọn kúrò nínú ìgbésẹ̀ iṣẹ́ gidi tí ìpínlẹ̀ ń ṣe kí ó sì ní ipa lára àwọn ará ìlú. Nínú ọ̀rọ̀ rẹ̀, ó ní àwọn fi gbogbo ara tako lílo ilé ìgbìmọ̀ gẹ́gẹ́ bí irinṣẹ́ láti gbógun ti ìwà ìbàjẹ́, bí wọ́n ti rọ gbogbo àwọn tí ọ̀rọ̀ kàn láti rí i dájú wípé wọ́n lépa ìdájọ́ kí wọ́n sì tẹ̀lé ìlànà òfin. Ó ní àfisọ́ọ̀fù àti ará ìlú kò ní fi ọwọ́ sí ìjà tí ó ní ọwọ́ kan ìkà nínú, nítorí èyí lè fa ìfàsẹ́yìn fún ará ìlú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Leadership tó jáde lónìí. Lánàá ni ìlúmọ̀ọ́ká òṣèré ilẹ̀ Nàìjíríà Fẹ́mi Adébáyọ̀ ṣe àjọyọ̀ ayẹyẹ ọdún 7 ìgbéyàwó rẹ̀ pẹ̀lú aya rẹ̀ Ọmọ́táyọ̀. Pẹ̀lú ìdùnnú àti ayọ̀ ni olùṣẹ̀dá sinimá àgbéléwò Jagunjagun fi wẹ̀yìn wò ṣe ìrántí ìrìnàjò wọn gẹ́gẹ́ bí àwọn méjì tí ó ní àlá rere fún ọjọ́ ọ̀la papọ̀. Adébáyọ̀ fi ìdùnnú rẹ̀ hàn sí aya rẹ̀ fún ipa ribiribi tí ó kó nínú ìgbéyàwó wọn, bí ó ṣe ṣe àfihàn àwòrán àwọn méjèèjì papọ̀ tí ó sì ná lówó lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X pẹ̀lú àkọlé tí ó kà báyìí wípé "A kú oríire ayẹyẹ ọdún 7 ìgbéyàwó wa, Ọmọ́táyọ̀ tèmi, mi ò gbàgbọ́ wípé ọdún 7 ti yá pé, ó dàbí àná, ìwọ ni ìyàwó tí gbogbo ọkùnrin lè máa wárìrì fún, ìwọ ni ọ̀rẹ́ mi àtàtà, ìfẹ́ mi, ìdùnnú mi lójoojúmọ́, o dúró tì mí nígbà tí ó kù díẹ̀ káàtó, o sì nífẹ̀ẹ́ mi láì ní ṣùgbọ́n nínú, inú mi dùn láti ní ẹ láyé mi." Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn The Guardian tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn àsìkò yìí kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ìrọ̀lẹ́ fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí Kókó Inú Ìwé Ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.